Apata Uyes Entertainment TV, your #1 birthday arena. Apata Musbat ọmọ Badmus ló ń sọjọ́ ìbí. Ó kú ọdún o, ó kú yèdún o, wà á sọ ọdún láyé. Àpáta dé Àpáta ewì ṣègà àyàwọ̀lù. Kankéré tí kò lóhun àgbẹ̀mìgbéwúrẹ́. Lónìí ọjọ́ ìbí olódodo Musbat Badmus. Ọkọ olódodo Adijat Adunni. Bàbá àwọn olódodo tó bó lódodo lórí ire lọ́mọ. La fi ń dá keke lúke, la fi ń gbé tọ́kì sórí àmàlà. Tó bá jẹ́ ti Musbat, ẹ jẹ́ kó là kó lẹ́kọ̀ọ́. Àhesọ ọ̀rọ̀ kọ́ rárá, ẹ̀dá tó lódodo àtòótọ́ ló jẹ́. Ó dá mi lójú. Bá a bá fi ṣe ààrẹ orílẹ̀-èdè yìí, báàgì rẹ́ẹ̀sì kan yóò padà já sí 10 náírà lọ́jà. Torí bí Gàmbàrí bá wọlé rẹ̀ kò lè lọ láì fata sẹ́nu. Ó kórílé mọ́ra, ó kàlejò mọ́ra, ó níwà ire, ó pọ̀ kèrè èmi kọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ pè kórìíre ó wú. Kórìíre ó wú, kínú rẹ̀ ó dùn, kínú rẹ̀ ó dùn, kórìíre ó wú. Orúkọ mẹ́ta kan ń bẹ. Àkọ́kọ́ ni Màmá Òjó. Ẹlẹ́ẹ̀kejì òun ni Musbat ọmọ Badmus. Ẹlẹ́ẹ̀kẹta òun lọmọ Zinat, bàbá Zinat olóríire ẹ̀dá ènìyàn. Ọmọ Ìyáàrò Alhaja Zinat Àríọ̀lá Àbẹ̀kẹ́. Ọlájúmọ̀ Òjó Badmus Bàrà lórúkọ bàbá tó bí ọlọ́mọ. Musbat ọmọ Badmus èyí ò jọra rẹ̀ lójú. Ọmọ Zinat, bàbá Zinat èyí ò kì í gbéraga. Màmá Òjó jẹ́jẹ́ ló ń lọ, jẹ́jẹ́ ló ń ṣe, ohun bọ́mọdé ṣe ó sì tún bẹ̀rù àgbà. Bàbá Fatima, bàbá Fuad, bàbá Zinat, ọmọ Zinat wọlé mí kí lọ́wọ́lọ́wọ́. Olówó orí Adijat Adunni. Aya rẹ̀ ló ní kí n máa dá keke lúke, òun ló ní kí n kéwì fún ọ. Òun ló ní kí n máa kí ọ dáadáa kó o gbé bọ́ọ̀lì sókè kó te sùn mọ́lẹ̀. Ògbómọ̀ṣọ́ ní jẹlé bàbá tó bí ọlọ́mọ. Ògbó oṣù ní dìyàn, ògbó àgbàdo ní dẹ̀kọ̀, ògbó èrè ní dọ̀lẹ̀lẹ̀. Ǹlẹ́ o ọmọ ajílété níbi wọ́n gbé ń jẹ kàkọ́ tó mú kọ yangan. Àwọn ọmọ afọgbójà bí èso ọ̀dàrà. Lágbolé yín, ìwọ lọmọ Àdìsá ọ̀fẹ́ yọ̀ ọkọ̀ Bọ́lá pé. Ojú aró ọmọ Bàrà, àfẹ̀júmọ́ ọmọ fìrífìrí. Ọmọ olówó inú àká, owó tí ò lè panu lákàdíyẹ. Ọmọ àrùwẹ̀ èjòjò gbàgbé. Ilé àwọn táwọn ń yan. Ọ̀dẹ̀dẹ̀ àwọn òdòlòjò. Ọ̀dẹ̀dẹ̀ àrùwẹ̀ gbòlòjò. Ó gbàwọ̀ wá bá. Olóyè Mọ́tàkùlà. Orógbìnrín. Ó tẹ́gbòǹgbò, ó somi sùúrù lọ́wẹ̀. Okú ọdún ogún yèdùn. Àṣeyí ṣàmọ́dún. Àṣàmọ́dún jẹ́ mí. Ọmọ Ògbómọ̀ṣọ́. Ó dá mi lójú o máa pẹ́ láyé. Toríwájú ògbó bí olúgbó ti tó. Kóyéwájú òpẹ́ bí olúpẹ́ ti pẹ́, kóyéjò tẹ̀lẹ̀ yìí pẹ́. Lọ́la Wàhídù lókè. Onírúkú ọmọ, onírúkú aya. Ìwọ fúnra lára rẹ̀ ò ní bá ìsàn lògbà. Ọdọọdún báyìí ní sákóruwé. Ọdọọdún lèrú wá ń wà. Ọdọọdún la ó mọ̀ rí ọ̀tọ̀ ó mọ̀ yẹn bàdá níwájú abínú ẹni. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní bìṣẹ́. Torí iṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tá a bá ṣe ní ìdòwó. Ẹ̀dà níta kan mẹ́rin kó tó tà ó máa rí tajé ṣe. O ò ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀, ojú ò ní tìyọ́ torí ojú kò kì í ti náà lẹ́. O máa kéré òkè òkun délé. Àyúnlò àyúnbọ̀ lọ́wọ́ ń yẹ́nu. Bó o bá ti ń lọre ló máa bọ̀ ọ́re lágbára Ọlọ́run ọba mi. Mo kí ọ kú ọdún, mo kí ọ kú ìyèdún lágbára Ọlọ́run ọba. Èyí tó ń bọ̀ wàá ṣe nínú owó, nínú ọlá, nínú iyì, nínú ẹ̀yẹ, nínú ìfọ̀kànbalẹ̀ tí ń jẹ bàbá ọrọ̀. Happy birthday to you na, and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tán, oyin á padà sínú kókó ogi. Bá bẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán, á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì, mo ṣe tán, mò ń rebi àforí mi sọlẹ̀ sí nínú ojúmọ́ tí mọ́ká gbogbo lẹ̀ kílẹ̀. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.